Mo kí ẹ̀yin ọmọ ìyá mi níkẹẹ ti ọlá àti ọlà nínú ti ẹ̀sìn wa, ẹ̀sìn ọlá, ẹ̀sìn ọlà. Mo ní ká kíra wa kú oríire lénìí pé ọjọ́ kẹfà Ramadan ó tún ṣojú wa o. Alihamdulilayi, 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 rọ̀bílì alamin. Kí la fẹ́ gbéyẹ̀wò lénìí o? Àwọn nǹkan tí ó já àwẹ̀ tàbí ohun tí ò já àwẹ̀ ni a fẹ́ gbéyẹ̀wò. Nítorí àwọn èèyàn kan béèrè àwọn ìbéèrè kan, ó di dandan ká gbéyẹ̀wò lápapọ̀. Wọ́n ní tá bá tọ́bẹ̀ là ṣó já àwẹ̀? Tá a bá ń sebẹ̀ tá wá tọ́bẹ̀ là, ìyẹn ni wípé tí a yẹ ọbẹ̀ tá à ń sè wò, kò já àwẹ̀ wa o. Tá bá pọ́nnu lá ló ba àwẹ̀ jẹ́ o. Tá bá tún jẹun ńkọ́? Tá bá jẹun láìmọ̀ọ́mọ̀, kò já àwẹ̀ wa o. Ọlọ́run dìídì fún wa ní oúnjẹ yẹn ni, ó fi pọ́n wa lé ni. Bẹ́ẹ̀ náà ni tá bá mumi láìmọ̀. Àmọ́ a kì í sọ fúnyàn káàkiri. Tá bá ti wá bẹ̀rẹ̀ sí í sọ káàkiri, ó ṣeé ṣe kó ba àwẹ̀ jẹ́ o. Wọ́n tún ní tá bá fọnú ńkọ́? Ìyẹn ò ba àwẹ̀ jẹ́ o. Tí ọkùnrin àbóbìnrin bá damira ńkọ́? Kò bá àwẹ̀ jẹ́. Àmọ́ tó bá wá jẹ́ ní pé níbi pé ọmọ yìí dùn, sísí yìí dùn, àbí brọ́dà yìí ò bá di o, òun la fi damira. Ìyẹn ní kọ́lọ́fín nínú o. Àbí tá a bá lọ ṣàṣepọ̀ bóyá pẹ̀lú ìyàwó wa ní àbọ́kọ wa, àbí pẹ̀lú àwọn pàdé mi lẹ́gbẹ̀ẹ́ ògiri èyí tí a mọ̀ sí ṣìnà, ìyẹn ba àwẹ̀ jẹ́ o. Ó burú jáì. Tá bá kán eye drop sójú ńkọ́? Kò ba àwẹ̀ jẹ́ o. Bọ̀ tá bá kán nǹkan símú wa, ìyẹn ba àwẹ̀ jẹ́. Tá a bá gbé tọ́mì, kò ba àwẹ̀ jẹ́ o. Tá a bá tọ́jú tọ́nu ńkọ́? Kò ba àwẹ̀ jẹ́. Tí ò bá ti ń ṣe èyí tí wọ́n fi òróró ẹlẹ́dẹ̀ ṣe o. Àmọ́ mélòó ni a mọ̀ tí wọn ò fi òróró ẹlẹ́dẹ̀ ṣe? Tá bá lo inhaler, kíní oògùn asthma yẹn, kò ba àwẹ̀ jẹ́. Pàfíìmù ńkọ́? Kò ba àwẹ̀ jẹ́. Tá bá tan tùràrí, oúnjẹ mi ni tùràrí, tùràrí ba àwẹ̀ jẹ́. Téèyàn bá wẹ̀ ńkọ́? Ìyẹn ò ba àwẹ̀ jẹ́ o. Tá a bá mu sìgá, ó ba àwẹ̀ jẹ́ o. Tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ba àwẹ̀ jẹ́ o. Bíi pé a jẹ òkú ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀, òun nìyẹn. Téèyàn bá dẹ̀ jẹun ńkọ́? Ó ba àwẹ̀ jẹ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ kọ́rọ̀ ọlọ́rọ̀ kó ba àwẹ̀ wa jẹ́ o. Ọlọ́run fún wa lérè jẹ o. Ọlọ́run jẹ́ ká rẹ́yìn oṣù yìí o. Wábìláhù tàòfíkì, alihamdulilayi, rọ̀bílì alamin.